ká gbẹ́kẹ̀lé èèyàn ká gbẹ́kẹ̀lé ẹ̀dá ara wa. Ẹ dákun mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ dákun ẹja yọnu kò nù gbèsè ayé. Ǹjẹ́ ẹ mọ̀ pé ká gbẹ́kẹ̀lé èèyàn bíi ẹlẹ́ran ara bíi tiwa báyìí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ní mú wọnú ayé ẹ̀dá. Nínú àwọn ìjàmbá tí mú wọnú ayé ẹ̀dá, àkọ́kọ́ kì í jẹ́ kéèyàn lè ní akitiyan láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ẹlẹ́ẹ̀kejì máa ń sọ èèyàn dọ̀lẹ ni. Ẹlẹ́ẹ̀kẹta kì í jẹ́ kéèyàn ní láárí. Ẹlẹ́ẹ̀kẹrin kì í jẹ́ kéèyàn ó gbà yí pé Ọlọ́run ọba dá òun náà wá sínú ayé láti wá ṣe nǹkan kan àbí láti wá sínú ayé gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ bá ti wá wà nínú ayé yìí tó jẹ́ pé òun máa ń gbẹ́kẹ̀lé èèyàn ni yóò gbẹ́kẹ̀lé ẹ̀dá kan ni kírú ẹni bẹ́ẹ̀ mọ̀ wípé òun bú Ọlọ́run nù. Gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé èèyàn láyé tá à ń lò yìí tó ti gbà wípé èèyàn ni ó ṣe gbogbo nǹkan tóun fẹ́ ṣe nínú ayé kó gbà wípé òun bú Ọlọ́run òun sì ń sọ fọ́lọ́run pé Ọlọ́run ò dáhùn dáadáa nù. Ìdí tí mo fi ń sọ eléyìí fún wa ni wípé ọ̀pọ̀ wa nínú ayé a fi ara wa ṣègbẹ́kẹ̀lé. Ẹlòmíì ó fi olówó ṣègbẹ́kẹ̀lé. Ó ń bẹ nínú àwọn onímọ̀ wa tí gbogbo wa jọ ń pè pé àwọn àfáà. Ó sì ń bẹ nínú àwọn tí wọn ò fà kankan tí wọ́n súnmọ́ àwọn olówó bẹ́ẹ̀ tó lówó wàá fi ọ̀rọ̀ lọ̀ pé àfáà mi mo sì fẹ́ ṣe nǹkan fún àwọn ọ̀jọ́ báyìí. Torí pé àfáà yìí ti wá súnmọ́ olówó yẹn yóò máa sọ pé ẹ má ṣe nǹkan fáwọn ọ̀jọ́ yẹn àwọn yẹn wọn ò sínú ìlànà tọlọ́run o. Yóò ṣàṣírí pé olówó yẹn ò ní lè ṣe nǹkan náà. Wọn ò sọ pé nìkan ń ṣe bẹ́ẹ̀ o ìmísí tó wá sí lára mo fi ń sọ ohun tẹ́mi ń sọ o. Àbí wọ tálíkà tó wà lẹ́gbẹ̀ẹ́ olówó tó lówó wá sọ pé mo sì fẹ́ fún Alhaji lágbájá ń sàká toró ti náwó rí kò náwó mọ́ nǹkan dàrú fún un. Ó wá wò yí pé Alhaji lágbájá tí wọ́n fẹ́ fún ní sàká òun ó ṣe wájú òun ni wọ́n fún ẹni tó jẹ́ pé èmi àti àgbà tira wa ọ̀rọ̀ Alhaja ẹ wò ẹ má fún jàre. Yóò wá ṣe títí irú Alhaji bẹ́ẹ̀ irú Alhaja bẹ́ẹ̀ wọn wá ní fún ẹni tí nǹkan bàjẹ́ fún tọ́jà rẹ̀ lọ. Ìwọ sì ní òní nǹkan kan olówó inú ìwọ náà sì gbẹ́kẹ̀lé tí ìwọ náà sì mọ̀ pé ẹni tó gbẹ́kẹ̀lé òun náà ìwọ náà ti ń ṣe lọ́wọ́ látara pé o gbẹ́kẹ̀lé lọ́nà ara. Ó tún wá fọ̀rọ̀ lọ́ ẹ pé òun fẹ́ ṣe dáadáa ó tún wá gé lọ́nà lórí ohun tọ́lọ́run bẹ́ẹ̀ tó fẹ́ ṣe. Ẹ jẹ́ ká jọ máa rántí o gbogbo àwọn tá a gbẹ́kẹ̀lé ọmọ ẹ̀dá bíi tiwa nílànà kan àbí kejì tá a fi gbẹ́kẹ̀lé onítọ̀hún olówó nìkan kọ́ lèèyàn ń gbẹ́kẹ̀lé èèyàn ń gbẹ́kẹ̀lé ọba tí ó ti wọ̀ pé ẹ̀gbọ́n mi ló jọba bọ̀dá mi ni fámìlì mi ni kò sí ohun tí ì lè ṣe láàrin ìlú èèyàn máa ń gbẹ́kẹ̀lé ọba. Èèyàn ń gbẹ́kẹ̀lé alágbára ṣé bọ̀dá mi sójà ni tí bá pè wá yóò dalẹ̀ rú nìsín ni àwọn èèyàn máa bẹ̀rù pé ẹ ṣàfilẹ̀ o sójà ni bọ̀dá rẹ o sójà ni ẹ̀gbọ́n rẹ o. Kò sẹ́ni tá a lè fi ṣègbẹ́kẹ̀lé ṣùgbọ́n kinní kan ti fẹ́ kó dá wa lójú náà ni pé ẹni yòówù ẹ̀dá yòówù ipò yòówù bá jẹ́ pírẹsidẹ́ǹtì nínú ayé má fi ẹlẹ́ran ara bíi tiẹ̀ ṣe àgbẹ́kẹ̀lé. Gbogbo ìgbà tó bá ti fi ẹlẹ́ran ara bíi tiẹ̀ ṣàgbẹ́kẹ̀lé pé òun náà ni yóò jẹ́ olùtọ̀nà rẹ kó gbà wípé òun bú Ọlọ́run òun tipa bẹ́ẹ̀ òfin ṣubú òfin jì sọ́fìnà ayé. Ẹni tá a fi ṣàgbẹ́kẹ̀lé òun ìjọ tọ́lọ́mọ wá wò ṣùṣùṣù pé ẹja mú kó lẹ̀ dákun níbo ló fẹ́ padà sí bó ló fẹ́ kọjú sí ta ló fẹ́ fojú sọ. Ó wà máa yí padà ó tún máa wẹ́lòmíì tó ràn mọ́ ó máa wẹ́lòmíì tó kù sí lábẹ́. Àwọn tìbí náà máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ pé nígbà tí lágbájá wà láyé àkúrò ju yín lẹ̀ nígbà tí tábìlì wà láyé ẹkọ̀ mọ́ kọjá wájú ọ̀dọ́ wa ni àwa lọ́lẹ̀ wa dẹ̀ntẹ́ ń bá jókòó báyìí àwa lẹ́dẹ̀ntẹ́ ń bá ṣẹ̀fẹ̀ báyìí àwa lẹ́dẹ̀ntẹ́ ń bá rẹ̀ ní báyìí yóò máa jẹ́ ní kálukú wa nù jẹ nínú ìgbésí ayé tá a lò. Eléyìí kó máa jọ́rọ̀ ìyànjú wa lóòrọ̀ yìí kẹ́ni kálukú kó sì máa nu epo tó ta sí láṣọ ẹ̀rẹ̀ tó ta sí lára torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni akọ̀nà nípọ̀ pa ni tó bá wa ta bẹ́ẹ̀ nìkan mọ́ fi ṣèbínú o. Ìmísí Ọlọ́run la fi ṣe yìí ìmísí Ọlọ́run la sì fi sọ ilé ìtasọ yìí kó máa jẹ́ tọlọ́gbọ́n wa kó máa jẹ́ tolóye.